you love me, yeah, you know go me. If you love me, yeah, you go me. You know go me. Mi mọ nǹkan tó ń kọ síbẹ̀ yẹn, nǹkan tó wá sórí mi mo kọ, so ẹ má drag mi o. Ṣé ẹ ti gbọ́? If you love me, yeah, you know go me. If you love me, yeah, you know go me. Ẹ wo, mo ti sọ fún yín pé lọ́sẹ̀ tá a wà yìí, update na water. Update gan ti wá pọ̀jù tó jẹ́ pé ó ti ń get to àǹtí. Ṣé rí fídíò gan, fídíò ò lè tó update. Have they updated for you back to back? Ẹni máa ní Tuesday. Ṣé wọ́n ti update fún ẹ back to back kó o mọ̀ pé update na water on this social media. Update na ṣe kí ni na water on this social media. Ẹ máa gbọ́ odidi ìyàwó bọ̀dá láti ní Ṣọlápé ní Yẹni Ògúnmẹ̀ Ìdúmọ̀tà tó ń kọ update fún. Ó ní babe, odidi ìyàwó bọ̀dá láti náà pè ní babe. You are really tired and you look exhausted. Ẹ̀yin wo lẹ ti wo fídíò tí Mercy Aigbe ṣe é sí? Ó ní it's not like you are lazy. You are just tired. Go and rest. Ṣé ló dàbẹ̀ pé Mercy ṣé ló dàbẹ̀ ni pé kinní gan ló ń bá sọ̀rọ̀? Wọ́n ní kó lọ rest, lọ sinmi. Ẹ sinmi agbájẹ́, ẹ sinmi ariwo. Ẹ sinmi to dey ṣàlàyé every time. Ṣàlàyé ṣẹlẹ́yà. Ṣàlàyé sógonu, ṣàlàyé sórí ibú. Wọ́n ní go and rest. You look exhausted. Ṣọlápé, tó o bá rẹ́ anybody sọ fún ẹ. Ẹsẹ̀ bọ̀dá Láti ti ń wú o. Bẹ́sẹ̀ bọ̀dá Láti ti ń wú yẹn, ẹpọn ẹ̀ náà máa wú o. Kó má jẹ́ pé bọ̀dá Láti ti ní prostate o. Ìwọ́dẹ̀ rèé gbogbo ọrùn ló ti ṣe kí ni? Ló ti gíràn sí ọrùn ò dá mọ́. Mo ní orí tó bá máa dá àtọrùn láti mọ̀. Orí Ṣọlápé ò dá táwọn sọ pé ọrùn ti jẹrà mọ́ lórí tán. Tọ́rùn bá dẹ̀ ti jẹrà kò ní pẹ́ tó máa kan bí orí. Ṣọ́pọ̀lọ́gàn ò ti máa jẹrà báyìí. Ẹ sọ fún ọmọbìnrin ẹ̀yin warriors. Ẹ̀yin lè ń bá yí ọmọbìnrin yìí jẹ́. Ẹ wo godmother ti di godmother before. Godmother gan ti sọ pé ní èjì tó ń wà òun fẹ́ sinmi, òun ò jà mọ́. Odidi godmother nìyẹn. Godmother tó ń sọ fún Ṣọlápé pé a máa ja ogun yìí ní godmother ti ṣe kí ni? Ó ti lọ sinmi. Ó lóun ò jà mọ́. Eléyìí tóun jà ti ṣe kí ni ó ti tó. Ẹ wo nǹkan tí Ṣọlápé kù. Ṣé ní ilé ayé ìsinmi gangan lèèyàn need? Èwo lógun ẹjọ́? Wọ́n ní babe, you look tired and you look exhausted. Those cheering you on have nothing to lose, including Láti. Exactly. Ṣé ẹ rí gbogbo veins tí ń jáde lára Ṣọlápé bí èèyàn tí tó jẹ́ pé gàrí ló mú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni? Ó jọ àwọn tó wà lábẹ́ bridge lẹ́kọ̀ọ́ wọ́n dáa ju Ṣọlápé lọ láwọ̀. Àwọ̀ ẹ̀ ti kó bó. Health ẹ̀ ò health mọ́. Ẹ wo nǹkan tó kù, orí nìkan ló kù. Gbogbo ẹ̀ ti gbẹ tán, ẹ̀jẹ̀ ti gbẹ mọ́ lára níbi tó ti ń rojọ́. And they are still sharing you up pé kó máa jó lọ àwọn ẹ̀yìn rẹ tó bá kú pi. Wàá rí pé gbogbo wọn náà ló tún máa jó padà pé ààwẹ̀ ẹ̀yìn rẹ mọ́ máa jó lọ ààwẹ̀. Ó dìgbà ó ṣe náà máa kọ fún ẹ. Fúnra ẹ nísinmi. Leave social media for a while. In as much you are on social media, ayé ò ní fi ẹ́ lẹ̀. You started social media over 5 years ago, Ṣọlápé, and tí nísinmi up till now. Ìkọ̀kọ̀ ń lọ from bad to worse sí ni lójoojúmọ́ ọ̀nà ayé. From bad to worse. Ẹ máa gbọ́, wọ́n ní those cheering you on have nothing to lose. Wọ́n lè lose nǹkan kan. No be you dey rojọ́ dey ṣàlàyé kó o ṣẹlẹ́yà. They have nothing to lose. Tọ́n bá ti gbọ́ ìgbà míì gan wọn ní gbọ́ wọn lọ sùn. Wọ́n máa wo bí tọ́n bá ti crop ìgbésí ayé ẹ̀ sí. Àbí àwọn tó bá update fún ẹ náà máa wò. Wọ́n ní they can't bring out their own sister/mother to be fighting o. Ẹ gbọ́, wọ́n ní Aunty Ṣọlápé, wọ́n ní irú mọ́mì dàdí tó sọ pé òun fẹ́ lọ jó lórí tó lóun ò jà mọ́ yẹn. Ṣèbóyá wọ́n ní tí ẹrú bá kú àfọmọ bojú, tọ́gẹ̀dẹ̀ bá kú àfọmọ ẹ̀rọ pó. Ṣèbóyá kí mọ́mì gbé ọmọ ẹ̀, ó lọ́mọkùnrin ó lọ́mọbìnrin, kó mú ọmọ ẹ̀ obìnrin kó sọ pé kó wá replace òun ní ogun tó fẹ́ bẹ́ẹ̀ jà. Ṣe ni mọ́mì kọ́ ọmọ ẹ̀sẹ̀ yín o, àtòun àtàwọn ọmọ náà kánlẹ̀ páwọn ò ṣe mọ́. Ṣe ni mọ́mì kọ́ àwọn ọmọ ẹ̀sẹ̀ yín o,
tí ò dẹ lóhùn àtòun àtọmọ náà kálẹ̀ tán láwọn ò ṣe mọ́ o. Ó yẹ kó fún ẹ ní ọmọ ẹ̀ pé kó sọ pé ọmọ mi rèé ó yá continue níbi tí mo stop sí. Mọ́mí ìkálẹ̀ ni ó lóun ò fi péjì ń jà ó lélẹ́yìí tóun jà yìí ó ti tó. They cannot bring out their children or sisters to come out. Ṣé Láti ò lábúrò àbí àwọn ọmọ Láti ò lè sọ pé madam ìyá dáadáa ìyá wa ibi tẹ́ ẹ jáde yẹn a máa take care from here. Kò sí anybody na you dey rojọ́ na you dey sórí ibú káàkiri. Ó ní and stop causing on minor. Ó ní wọn ò tún lè sọ fún ẹ pé ibi tó bá ti ń gbọ́ ọmọ ṣépè ọmọ kékeré lórí wọn le jù. Ṣọlá pé tó bá ń gbé ọmọ kékeré ṣépè ọ̀nà ẹ máa dojúrú ju bẹ́ẹ̀ lọ ni. Tó bá sọ pé kí ọmọ kí ó kú ọ̀nà ẹ máa dojúrú ju bẹ́ẹ̀ torí ìṣẹ̀dá wọn ó innocent burúkú. Ẹ rí pé yàn kéèyàn tó bá fọwọ́ kan ọmọ kékeré ẹ rí pé lóyìnbó the protection of ọmọ kékeré no be here. They protect ọmọ kékeré before. No be here. The protection of ọmọ kékeré ń lóyìnbó. So bó ṣe wọ́n sọ pé káwọn ọ̀tá àwọn ọmọ kú ẹlẹ́dàá wọn máa ṣépè fún ẹni ó máa dọ̀nà ẹrú ní Ṣọlá pé wọ́n ní and stop causing on minor. You can fight with an adult and do whatever you wish to do with them. Ẹ̀yin tẹ́ ń ṣe àṣẹ wá sí èpè tí mẹ́ńtọ̀ yín ṣẹ́ fún ọmọdé ẹ máa bọ̀ wá àwọn ìka bẹ́ẹ̀ orí gbogbo wọn ló tiẹ̀ máa dalẹ̀ gbogbo wọn ló máa sunkún lórí àwọn ọmọ wọn torí kò sẹ́ni inú tó lè sọ pé okay madam ẹ sọ Ṣọlá pé ò lè ṣe content èpè ló ń ṣe that's not content now. Kó tó sọ ẹ̀rọ sentence kan ó máa kú tọmọtọmọ kó tó sọ kíní kan tó máa gbókù ọmọ sí kó tó sọ anything ṣé nǹkan tó ń pè ní ó máa gbókù ọmọ sí tẹ bá ń kà nù show ẹyọ kan tí Ṣọlá pé bá ṣe ẹ máa ka more than 2,000 ó máa gbọ́mọ sí lẹ máa gbọ́ how many tó bá ti yọ 2,000 ó máa gbọ́mọ sí inú fídíò 30 minutes tó ṣe mélòó ló fẹ́ kù kò sí anything kò ní any content ó kàn rojọ́ bí èèyàn tó ti sinmi ṣé mọ̀ pé tẹ bá rí wèrè á kàn máa rojọ́ ro ilé mélé àtàmọ̀ bí Ṣọlá pé ṣe ń ṣe ó ti ya wèrè lójú wa ó ti ya wèrè ní ojú wa ó kàn kù kó jáṣọ ó ti kúkú wọṣọ àkísà náà ó ti ń wọṣọ òdì ó ti ń wọṣọ fọ́jọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni kó kàn bọ́ṣọ dànù báyìí kó rìn ìwọ́gbó lọ bẹ́ẹ̀ ni àrùn tó jáyẹ̀ ẹ̀ tí yẹ̀ ẹ̀ fi kú òun ló tún ti ń jọmọ́ sí wọ́n ní ìyá ẹ̀ náà bó ṣe máa rojọ́ lọ nìyẹn tó máa fẹsẹ̀ ṣá tó máa fẹsẹ̀ gba geography tó ní wọ́n sọ pé àwọn onímọ́tò ò ní gbé tó máa tọrọ oúnjẹ káàkiri àrùn tó ṣèyà náà ló ti bẹ̀rẹ̀ sí ń ṣe kíni ló ti ń ṣọmọ. Moving on, this is from Bolivie Sherry Bolivie aṣẹ́wó plugs tó bá nífẹ̀ẹ́ ara ẹ̀ má ṣẹ̀wọ̀n update náà fi máa ba ayé ìyá ẹ̀ jẹ́ tó bá nífẹ̀ẹ́ ara ẹ̀ avoid Bolivie àti aṣẹ́wó plugs mi ò mọ̀ kan tó gbà tí Ṣọlá pé gbà lọ́wọ́ wọn àwọn ilé gbogbo ẹja tó wá Ṣọlá pé lọ́nà ọ̀fun update táwọn yẹn máa ń ju ẹ̀rù Ọlọ́run máa bá yín Bolivie sọ pé dókítà wèrè Èkó ṣé mi sọ fún yín wọ́n tẹ̀ ti gba dókítà kúrò ní orúkọ ẹ̀ gbogbo nǹkan níjọba ń gbà ìjọba náà ló sọ pé kọ́ máa pé ó di àsìkò Ṣọlá pé tó bá ti wọnú nǹkan báyìí wọ́n máa ba kinní yẹn jẹ́ ni àsìkò ẹnìkan máa ń bàjẹ́ wọ́n ti ń lo doctorate fáwọn èèyàn for a long time ìgbà tán fún Ṣọlá pé náà ni wọ́n stop láti máa lo doctor wọ́n ní dókítà wèrè Èkó ó ní ilẹ̀ òòṣà abeg help us to carry Baba Labule go forest to rescue Oyo State children wey bandit adult since 38 days. Ìjàpá lógún ni òfin wòran díẹ̀. Wọ́n ní kó gbé Baba Labule gan ti jápa. Ẹni tó fẹ́ kó pàdé èèyàn tó máa pa ni. Baba Labule ti ṣe kíni? Òun kó fara ẹ ti ṣe kíni? Ó ti jápa. Ìgbà tó ti mọ̀ pé ẹgbàgbèjáre kò sí nǹkan kan bí báyẹn ẹnu nìkan náà ni Lizzy ti jẹran fẹnu jẹran sáwò fún gbogbo èèyàn tó jẹ́ pé at this point kò sẹ́nibody tó believe ẹ̀ mọ́ kò sí nǹkan tó lè sọ ń sìn tẹ́nibody trust mọ́ ọ̀rọ̀ ẹ̀ is questionable ó ti fẹnu jẹran sáwò tó jẹ́ pé Baba Labule gan ti ṣe kíni ó ti jápa ìjàpá lógún ni òfin wòran dé rádúró security tó ń kó kiri ṣé Baba Labule wà ó exist ní Lizzy lo security ṣèbóyá kó gbẹ́sẹ̀ kan sókè kó dé ọ̀fẹ́ kó máa lọ ni ṣé Baba Labule wà ló ń lo security that is just it wọ́n ní kó gbé Baba Labule lọ sínú forest kó lọ rescue àwọn ọmọ yẹn for the past 38 days you told us you love Aláàfin Ọ̀yọ́ when he was alive na so you go dey
na so you go dey look make dem perish his legacy. Bandit abeg make una carry Akoke. Ẹ má yẹ kí ṣe rí ọ̀rọ̀ Lizzy ó dàbọ̀ ọ̀rọ̀ àwọn Nigerian pastor tó máa fún yín ní apron tó máa fún yín sticker tó máa fún yín lóròró pé kẹ́ fi para bandit ò ní gbé yín tó dẹ̀ máa lo bulletproof car tó máa lo escort tó máa gbé weapon dání burúkú báyìí bí ọ̀rọ̀ Lizzy ṣe rí nìyẹn. Kò lóògùn tó bá lóògùn ṣó máa rádùrú security tó máa ń gbà ní tó bá fẹ́ lọ anywhere lásán ó tún ní security convoy on its own tó bá fẹ́ lọ ìjàpọ̀ ò lóògùn tó bá lóògùn ṣé ìjọba tó máa gbẹlẹ̀ ìjọba ó yẹ kí oògùn bàbá lábúlé kó yẹ kó ran ìjọba kò yẹ kó gba California lọ́wọ́ ẹ̀ tó bá lóògùn ṣó máa rojọ́ àwọn tó lóògùn owó máa wọlé báyìí ẹ̀ tẹ̀ nímọ̀ bí tó wọ́n ń gbà wọlé akọ̀ máa rí pé ẹni yìí lówó ṣé àwọn tó lóògùn jókòó sórí social media ẹ má tẹ̀ máa sọ pé traditionalist ni mo máa sọ fún yín kì í ṣe traditionalist àwọn traditionalist ò kì í ṣe ẹ ti rí babaláwo tó ń ké pè fọmọ kékeré bíi eléyìí ìyẹn babaláwo gan ní sóun ṣé ẹ ti rí babaláwo tó ń ṣépè fún ọmọ kékeré tó jókòó báyìí tó dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ pé ọmọ kan máa kú tọmọtọmọ just imagine wà béèrè pé boni Lizzy kí ló ń ṣe ó máa dé Ìjàbù lẹ́ni ó máa wọ sùtánà lọ́la àti ẹ̀mọ́ eléyìí tó ń ṣe nísìnyí ó tún sọ pé ọmọ Ìgbò ẹ̀dẹ̀ sọ pé kó máa lọ sílẹ̀ Ìgbò bóyá ó máa báyẹ̀ máa tún ta sánsán ó kàn ń sá kiri ó kàn ń ṣe wèrè kiri kò yé wọ́n ti àìrójú àìráyè wọ́n ti dààbò kò yé kò tiẹ̀ yé irú láìfù tó ń gbé. wọ́n ní kí bandit wọ́n ní kí ṣe èrò pé Ṣọlá pé fún ara ẹ̀ gan ò kì í ṣe bandit recognize bandit Ṣọlá pé fún ara ẹ̀ gan bandit ní ọ̀nì so Bọ́dà Láti ẹ wojú Bọ́dà Láti dáadáa ó jọ àwọn bandit yẹn kẹ́kọ̀ọ́ kó aṣọ àwọn bandit yẹn sí lọ́rùn ó ti tán bandit kan ò jù yẹn náà lọ. wọ́n ní kí bandit wá gbé Alákànkẹ́ she get money she be business mogul with ilẹ̀ ọ̀gẹ́rẹ́ if una carry ole túmọ̀ta una see Baba Labule and Lati Suebebe on as top up. wọ́n ní kẹ́ ẹ gbé Baba Labule kẹ́ ẹ gbé Lizzy tòṣà kẹ́ ẹ gbé ti Láti wọ́n ní kẹ́ ẹ tún fi ṣe top up ìyẹn Bọ́dà Láti ó dídí Bọ́dà Láti ọ̀rọ̀ yẹn ò dáa kò yẹ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ yẹn èèyàn táàtáà ní Bọ́dà Láti kò yẹ kẹ́ ẹ máa sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí Bọ́dà Láti. wọ́n ní go dey her house na she own California ilẹ̀ ọ̀gẹ́ ọgbà wèrè Àkànkẹ́ pa rédíò yẹn kò enter bush ẹ má jọ pa rédíò ayé ẹ̀ ti bàjẹ́ ni kò tí ẹ̀ yé mi ṣé tape ní rédíò yẹn ń lò ní àbí kí ló ń lò torí every time ló máa change ẹ ìgbà kan wà ní ọ̀sẹ̀ tó ń gbọ́ tó ń skip ṣé tape ló máa gbé sẹ́gbẹ̀ẹ́ I have not even I don't understand wọn ò dẹ̀ rà náà eléyìí tó ń rà náà ló sọ pé no refund tó fẹ́ fún wọn ní nǹkan kan yìí wọn ò dẹ̀ rà náà they didn't buy it they don't care about you they don't care about that land because at this point in sin tó sọ pé no refund wípé owó tó ń sọ fún ẹ for 3 years náà ló fi máa dá padà mi ò rí irú ẹ̀rí láyé mi ẹ gbọ́dọ̀ kọ́kọ́ wọ́ra yín délé ẹjọ́ bẹ́ẹ̀ ni báwo ló ṣe máa sọ pé ó máa dáwó padà for 3 years nígbà tó jẹ́ pé ẹni wá sọ pé òkè ilẹ̀ ń kọ́ ó tún sọ fẹ́ ni pé ilẹ̀ ń kó mú báyà wá wípé ọ̀tí tẹ́ni bá mú báyà wá ní nǹkan tó sọ pé ìjọba ti gbà ẹ wá fẹ́ máa fi ṣe pyramid scheme ó lè ní ẹ bèbí ó lè ní ẹ ìwọ gbogbo ó lè dùnmọ́ ọ̀rọ̀ tiẹ̀ bí olè ìwọ náà lọ sọ táyà sí lọ́rùn nínú Ìdúmọ̀tà ìwọ náà ló tún lọ jalè ńsìn ó lè ajílẹ̀ ìjọba ó lọ ja ìjọba lólè ó tún lọ ja àwọn mẹ̀kúnnù lólè who is now the bandit Ṣọlá pé is a bandit ẹ gbàgbé bandit lọ́wọ́ bí ransom ló ń gbà lọ́wọ́ yìí ó ń gba ransom lọ́wọ́ àwọn warriors ṣebí nǹkan tẹ́ fẹ́ jẹ lórí oyin náà ransom ló ń gbà lọ́wọ́ àwọn warriors ẹ gbàgbé ọmọ yẹn ó lè wá àánú ẹ̀jẹ̀ ó wá àánú ìran ẹ̀ ó lè dìran ni ẹ rò pé lásán ni ẹ rí pé láti Bọ́dà Láti ló lọ gbé ni ó jọ ń jalè ni bẹ́ẹ̀ ni ó jọ ń jalè ṣebí ọkọ ẹ ló lówó jù ṣebí trillionaire ni ẹ èlò lẹni yẹn ralẹ̀ pátápátá 50 million 100 million ṣebí wà dẹ́ ó tẹ̀ ní mọ̀ gbò yọwó wà dẹ́ fún lówó ẹ̀ kò ní nǹkan kan ó yẹ kẹ́ ti mọ̀ ẹnu nìkan ló ní tẹ́ ń kówó yín lọ síbẹ̀ ẹnu nìkan kò dẹ̀ nílẹ̀ òun náà sọ fún ẹ pé tó bá ṣọ̀fù ẹ ìwọ lọ sórí California kó lọ máa polówó ẹ tó wá ń gbé pépà kan rádaràdà nǹkan tó fẹ́nu ara ẹ sọ fún wa pé ìjọba ti gbà
wá ṣe wà ń gbé pépà kan wá ṣe o ṣe mí ìmọ̀ kan tó tẹ̀ ń try àti proof wẹ́nu àwọn tó máa kọ̀ ló máa gọ̀ṣà a ṣe wà ń bí báyìí bó a ṣe ń gbé update ilé ayé wa làwa náà máa ṣe kí ni la máa analyze kò jẹ́ bó ṣe jẹ́.